Ah, láyéláyé ò tó bẹ́ẹ̀, ìrà ò gbọdọ̀ rìn gbòó. Fi sílẹ̀ kó máa ṣiṣẹ́ tó ń ṣe lọ. Àìjẹ́ bẹ́ẹ̀, wàá kábùkù. Ta ló sọ bẹ́ẹ̀? Èmi ẹ̀wẹ̀wẹ̀. Ta ń bá bá a lé tí màá jẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí i, tí màá fi sọ̀rọ̀, tí màá pàṣẹ bẹ́ẹ̀ fún sitting governor. Ọmọ Yorùbá, information kan kọ̀ mí lára nísìnyí. Bí mo ṣe sọ ẹ̀ gẹ́lẹ́, bẹ́ẹ̀ ni wọ́n ní bàbá Tinubu ṣe sọ fún gómìnà Ṣèyí Mákindé wípé kọ́ gbogbo nǹkan tó bá ti ṣe pẹ̀lú gbòògbò kọ́ yẹn wọ́n kúrò bẹ́ẹ̀. Pé because ohun tó ń ṣe, ohun tí wọ́n lè tọ̀ láti ṣe yìí. So fún ìdí èyí, inú reserve forest tó wọ̀ federal government ló ní, and I'm the president of Federal Republic of Nigeria, ẹ fi ìgbòho lẹ̀ fún abáṣe. Àlẹ́jẹ́ bí mo ṣe gbọ́ ní ọmọ Yorùbá, inú mi dùn ayọ̀ ló kún. Mo mọ̀ pé bàbá Tinubu lè ṣe. Yes, wọ́n lè ṣe. Torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ni wọ́n ti ṣe sẹ́yìn, but gbogbo ẹ̀kọ́ la máa gbé wá sórí afẹ́fẹ́. Àlẹ́jẹ́ bí mo ta gbọ́ nìyẹn kò sí ẹ̀rí fún ọmọ Yorùbá. Nígbà tí bàbá Tinubu close door meeting, àlẹ́jẹ́ bí wọ́n kò fà sọ pé close door meeting pẹ̀lú wọ́n jẹ́ kó wáyé tó wá àtìgbà tí kò tí Sunday Igboho ti wọlé kó ó di ẹ̀ẹ̀mejì tó gbọ́pọ́ tí ó gbé nínú Ọ̀yọ́ ìyẹn lẹ́yìn. Ó di ìgbà mélòó tó sọ fún ẹ pé ẹni tí kò wá ṣe lébi nígbà wo ni ẹ̀ẹ́dẹ̀ta nígbà wo ni rẹ́sídẹ́ǹsì bẹ̀rẹ̀ sí wà nítorí. That is the reserve forest owned and controlled by federal government, not state government. Fún ìdí èyí, ẹnikẹ́ni tó bá ti ṣe kó fẹ́ mọ́ wà lọ́wọ́ ẹ ò gbọ́dọ̀ tí wọ́n lọ́wọ́. Má tí wọ́n lọ́wọ́ o, kì í ṣeré o, àbí tó fẹ́ jàjọba rẹ̀. Ọ̀rọ̀ pọ̀ lágbọ́ pé wọ́n sọ, lágbọ́ pé wọ́n sọ, àlejò sí. Ọ̀rọ̀ pọ̀ wọ́n fi jẹ́sẹ̀ rà sí. Ẹni tó bá ti òwe kò sí wò ó. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n máa padà jẹ́ ilé pẹ́lẹ́. Tí gbogbo ẹ̀ wá jẹ́ iṣẹ́ ètò ìtọ́sí ọkùnrin náà. Àbà láti sacrifice tí gbòòwò lè ní. Ṣe lórí gbé ìyáde lórí gbòòrè. Mọ bẹ́ẹ̀ àti olóyè sọ́dún kò ṣe tó sí. Ṣèbọ̀ rẹ̀ ní. Ṣèbọ̀ nípa tó wọ́n kó gbà tó kọ́ ẹ̀dí lọ́wọ́ tó wá jọ máa ń wọ̀ ṣẹjọ́ lọ káàkiri. Ọmọ Yorùbá, bàbá ti sọ̀rọ̀ wọ́n ti tọ́ sókè wọ́n ti gbà wọlé náà. Pé ó tó gẹ́ mo fẹ́ gbọ́ kọ̀ọ̀kan wọ́n nípa rẹ̀. Mi ì lè fẹ́ any other person tó bá jẹ́ pé new security tó confam pé eléyìí tó wà jẹ̀ ní bí olóyè Sunday Igboho tí wọ́n sílẹ̀. Ohun tó lè Sunday Igboho ṣe kò tí kò sí kankan. Ìyára ọ̀pọ̀ ẹlẹ́kejì wọ́n lẹ́tọ̀ọ́ láti lé ẹnìbọ̀dì jáde ní ìdáfẹ́ tó bá fura sí pé àìsí pé ìgbàgbé àpá. Láti bàtà tó parí kò tí ìwé ní parí pé ìwọ tó bá mọ̀ pé òun gbé reserve forest jáde síta kó lọ́ọ́ máa gbé láàrin ìlú. Tó bá ti lọ gbé láàrin ìlú, á jẹ́ pé agbèrèfà ni ẹ́, agbèrè owó ni ẹ́, apààyàn ni ẹ́. Olóyè Sunday Igboho fara kó lè tó bí yẹn wọ́n ti tẹ́ mọ̀ tó sọ pé mo ní lẹ́yìn tó lè Sunday Igboho ti kò dé bàbá tó kọ́ sára sí i bẹ́ẹ̀ ni sọ sí i. With evidence, wọ́n kọ́ sára all of presidency, not the president alone, all the presidents gbogbo àwọn ọmọ ìgbésẹ̀ àtàwọn akọ́gbà Yorùbá àwọn Yorùbá ẹ̀dá gbogbo wọn já pé kí iṣẹ́ ìmáṣe má jọ. Ó fẹ́ ja Nàìjíríà ó fẹ́ pọ̀ ní ìlú. Ṣé nítorí pé ọmọ fẹ́ jẹ president tó lè mọ̀ pé kò sí ìpò ẹ̀ báyìí? Ṣé ìyẹn ló ti fẹ́ jà láti fi kàmpé àbí kí?
ẹ jẹ́ wọn múlẹ̀ kọ̀ọ̀kan o ìròyìn táwọn ojúbà o àwọn kan á ní gbọ́dá ìròyìn kò táwọn ojúbà ṣọ́ra ẹ o kò lẹ̀ lọ́wọ́ bí ìgbòho síbẹ̀ má dàbí o ó mọ iye èèyàn tó tẹ̀lé wọn yẹn ó mọ iye population tọmọ ẹ tó kù ó mọ iye population tó nìkan tó kù across the world millions of people ìwé èèyàn bẹ̀rẹ̀ lọ́wọ́ fẹ̀sọ̀ ọ̀dọ̀ ká ìjọba tèmi kò lè wọ́n kí o this is the buyer kò lè lè wọ́ọ̀kì bàbá tó ti sọ àbí ṣé gómìnà máa dágbára president lọ kò yé lóyún. Ara àwọn nǹkan ìtọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti ya ilé nígbà wọn fẹ́ ṣe ìkólé. Gbọ́dọ̀ ti máa ṣe tí gbogbo àwọn gómìnà bá tẹ̀lé sọ̀rọ̀ kò tọ́ sẹ́yìn. Mọ ṣe tí gbogbo Yorùbá mọ ṣé kéde tí gbogbo àjò. Ṣé mo fẹ́ ṣe nígbà alákọ̀ọ́kọ́ tó lè sọ ìgbò ọkọ̀ jáde wọ́n bẹ̀rẹ̀ sí fara táwọn Fúlàní ló ti wá gbé. Ó díyàn mélòó jẹ́ tó lè sọ ìgbò ló fà fún ẹ̀kọ́ àkọ́kọ́. Ó díyàn mélòó ìtẹ́gbọ́ pé kò ló wà. Ó díyàn mélòó ìtẹ́gbọ́ pé bá ti ṣe project ẹ̀sọ́ náà ti ṣe. Bá ṣe ṣe láti káàkiri. Ó di ẹlẹ́sọ̀ àpò mélòó la pa tàbí la bá jà. Ó jẹ́ mélòó ta ló ń ṣàtò ilẹ̀ ìgbà. Ó jẹ́ mélòó tí kò pàṣẹ pé ẹ lọ pa wọ́n, ẹ pa ọlọ́pàá, ẹ kọ́kọ́ ẹ pa wọ́n. Ìyá ìrèlè ìyá ìkó. Yorùbá ní lọ sọ ìtọ́ wẹ́lì ọ̀nà. Yorùbá ò sọ̀rọ̀ dá. Yorùbá máa ń sọ̀rọ̀ jẹ. Yorùbá ló dàgbé wọ́n ti gbogbo àgbáyé. Bẹ́ẹ̀ àwọn ìlú míì tó bá ti jẹ́ èèyàn lówó àti kókó wọ́n máa fi ọlọ́pàá tó ti lé nígbà. Kò sílẹ̀ Yorùbá wọ́n á ní bàbá ìjà àtìkọ́. Kò ń ṣe àwọn Fúlàní tí omi ti máa ń jà ní gbogbo náà. Kára àwọn méjì ti bàjẹ́ gbogbo náà kú. Ara àwọn àbàjẹ́ ara àwọn àjẹ́ bàjẹ́ kí òkìjà tàbí máa fi lọ wà sílẹ̀. Ọmọ Yorùbá kí ni kókó ìròyìn tó ń wáyé? Ẹ bá wa bẹ̀rẹ̀ sí pẹ́lú bàbá wa Bọ́lá Ahmed Tinubu, the president of the Federal Republic of Nigeria. This FYI, General Commander Nigerian Armed Forces. So this FYI wọ́n ti pàṣẹ wọ́n ti ní kí kéyìí kó lọ so agbẹjẹmọ́wọ́ ohunkóhun tó bá ń gbé wọn lọ́wọ́ tó dẹ̀. Ẹ má gbàgbé o ọba tó jẹ tí ìjà àìsíjà sílẹ̀ èyí tó tún jẹ tí ìjà awo wọn nígbà sílẹ̀. Aláwọ̀ yóò pa wá wọ́n ju adé wọ́n ṣe oríṣiríṣi. Torí Ìgbòho wá kéré tí wọ́n fi ń pè. Ìṣe nígbà tí wọ́n lọ bá àwọn òye tó ń gbéra ẹ̀yìn ìjà máa fi ń jà tà ní Ìgbòho ẹ̀sọ́ sí i. Ó jẹ́ ìbéèrè tó pọ̀ jẹ́ ìdílé ìrìnpa ìpàdé jẹ́. Ó jẹ́ ìbéèrè nígbòho yìí ó ní jẹ́ òṣùpá. Ó jẹ́ ìbéèrè náà Fúlàní ó ní ó jẹ́ ìtàwọn ọmọ ìdílé tí wọ́n lọ sí ọ̀gbìn ní Fúlàní kọ̀ọ̀kan. Nígbòho wọn kì í Fúlàní gbé Haúsá gbọ́ àti ìbàdí ẹ̀kọ́ tó ní ìmọ̀ ọ̀la. Egun àti ó jáde wọlé ìrìn àti ó jáde ó ti fi hàn pé kó ti òun lọ́dún tó wọlé. Owó ní ìkóṣàjáde bẹ́ẹ̀ ọmọ olódò jẹ́ kò ní bàjẹ́ fún bàbá wa. Ọlọ́ọ̀dà yìí pẹ́ eléyìí tẹ́ ṣe ó ti jọ gbogbo Yorùbá lójú. Torí pé kò sí ọmọ Yorùbá kan tí ẹ̀ wá lórí ìlú ìkópa ẹ̀sẹ̀ ṣe. Òun ni Yorùbá ti máa ń sọ wípé ẹni tó ṣe owó kú ilé ìtọ́ ìjọ̀la tó ṣe tó máa fi ṣe. Eléyìí tó wà ní wá ṣe ìgbọ̀n ó ti gbogbo ìkórìíra gbogbo èké gbogbo ọ̀rọ̀ àbíkítàbí
mo wá bá àsìkò yìí ní bàbá tí mo máa tún lọ dájú. Torí pé mo ti rí pé àwọn tẹ́kì for a long time. Yes, kò sẹ́ tó lọ́wọ́ lè lo, mo máa sọ báwo èèyàn wa, kò sẹ́ tó lọ́wọ́ lè kò lè sẹ́ tó lọ́wọ́ lè padà. Tọ́lọ́ bá lè sọ lọ́wọ́ padà, mélòó wá ní bàbá tí tọ́lọ́ bá lè sọ tó padà tó di Paul ẹ̀sọ́ kí ni ò lè bó ti lè pé ìgbàgbọ́ ìdíje. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó ti tẹ́ sí àkáyì tó bá àkáyì tó bá yìí. Náà gbọ́dọ̀ ti wá pé gbogbo ayé ló mọ̀ wípé àwọn mínísítà àti orí ìbẹ̀rẹ̀ ní kọ̀ọ̀kan. Nígbà táwọn kọ̀ọ̀kan títọ̀ ìpè ìwé sọ, ìpínlẹ̀ yìí sọ fáwọn. Ìpínlẹ̀ yìí sọ fún wọn. Sọ tí wọ́n fi nípa àwọn ìlú àti bèrè pé tí àwọn èèyàn nígbà tí àwọn èèyàn àti tó ń pa wá ní pọ̀lọ́ ìjọ. Ṣé nítorí pé kò sí pọ̀? Ẹ̀sùn wá gbàgbé pé oyè tó kára ò ó ń bọ̀ wá kárí ìlú lójọ́ tí wọ́n ní kò sí àyà níbẹ̀. Òun làánú àwọn Yorùbá kan tó wọ́n ní ẹni ní ìlà ọ̀gá Fúlàní náà bá tó ọmọ ìyá wọn ní ìlà Fúlàní ní ilé ìtọ́jú kan gbogbo àlọ́ là gbọ́ nígbà tí láti ìgbàgbà ìjọ. Tó wọ́n mọ̀ sọ, ó ní education ìtàkùn táwọn máa ń kàwé sí ọ̀rọ̀ máa pé ìjọsìn láti kókó àti ìbẹ̀rẹ̀ ìyá ìgbà yìí. For the same no to Western education and adopt Arabic education. Education wo ló wà ní Ghana? Education wo ló wà ní Ghana? Lọ kàwọn tó ní ìwà àgbáyé tó ní ìṣìṣẹ́ àti ìfọ̀kọ̀ tó wà. Wọ́n sọ ní wípé ìwọ́n tó tàbí àwọn ìtàbí ẹ̀ka ní ilé ẹ̀kọ́. Because I'm not a Christian father. Àwọn tó tẹ̀lé fọ́nà ti tọ́ jáde gbogbo yìí máa ń ṣe fún wọn ní ẹwà dúró àwọn òkè tó bá gbọ́dọ̀ sọ̀rọ̀ lọ ní tẹ̀sán ìlẹ̀kùn lọ́kàn. Tí ò ṣe pé kò ṣe é ṣe gbogbo àwọn tó kún fún wa mélòó ni wọ́n lè gbà rẹ̀? Mélòó ni wọ́n lè ti pàrọ̀ fún wa? Àbẹ́bẹ́ wọn tó máa ń pé ọ̀sẹ̀ ìdí fún mi. Ṣé ìgbé owó ìgbé wa tó pọ̀ tó ìlọ́yọ̀ ìgbóni tó wa? Ṣẹ́bá lè wò dáadáa, wọ́n nígbà tí wọ́n gbà yìí, wọ́n ní ìpèsè Ọ̀yọ́ ìdáàbò yẹn náà wà ó ti lè gbogbo àwọn ìgbà tí ó gbà wọ́n kí làwọn tó ti lè. Ṣẹ́gbọ́n nípa ọmọ ti ìṣèlú wa dá fún ẹgbàá ní sọ̀rọ̀ ní ìṣèlú ìgbà ẹni bá máa ń lè kókó ó jẹ́ tó gbọ́ àwọn tó gbóná tó pọ̀ fáà. Ilé ìjọba pọ̀ fáà wà ní ìṣèlú wa tàbí òun máa ń owó ẹ̀kọ́ ẹni tó jẹ máa ń gbà ọjọ́ pẹ̀ sí torí tó bá ilé ìjọ ẹ̀jẹ̀ náà tó ń kó wà sí ìwà tó bá ọ̀pọ̀ láyé sáyẹn ìgbà ìgbà. Ìjọ pé ẹ̀jẹ̀ yìí tẹ bá jẹ gan ágbọ̀dà nígbà tí wọ́n kọ̀ sí ìgbà tó lọ. Ṣùgbọ́n sáyẹn ìgbà ìgbà wọ́n bẹ̀rẹ̀ tó kọ̀. Wọ́n sọ̀rọ̀ bàbá Tinubu sọ wọ́n ní láti bàtà òfin àwọn àdúgbò ní àwọn àmì lọ sí wọ̀ fọ́rẹ́sì kò ìdí ẹni tó ṣe kò ní. Kò ìdí sí ṣé ká sọ pé nítorí security kò ní lọ sí dọ́kù lẹ́sẹ̀ pé báyìí. Because àtijọ́ ìfọ̀n ní ọ̀sẹ̀ ìfọ̀n kọ̀ọ̀kan ṣé ìyẹn ní federal government máa ń pè é wọ́n fún ìyà kò sójú kọjá ìwé ìgbà kò tó ìlú ọ̀sẹ̀ ìgbà. Abẹ́tùmọ̀ pé tí ó lè sọ ìlú bá bẹ̀rẹ̀ jẹ́ tí ó bá ti ìgbà tí ó sí gbogbo àwọn ọ̀pọ̀ bẹ́ẹ̀ mọ́ kí ẹ ti òwe bóyá wọn fún àwọn ọ̀pọ̀ kò jọra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní
àti láwọn ọ̀gbà tó ṣe pé orí ìkọ̀tẹ̀ tó kọ́kọ́ tí èyí ẹ̀rù wọ́n sọ ní ilẹ̀ òkúrọ̀ wà bẹ́ẹ̀. Láwọn tó sọ kí wọ́n lè parọ́ fún wa ìdájọ́ fún olórí àbí kí ni wọ́n wá níta yìí fún wọn. Kò sí ọ̀pọ̀ ta lè ọ̀fà yìí. Àbẹ́lẹ́ tó pa tó bàbá àti ìlú náà nìyí tó ní gbé ìdájọ́ nípa yìí. Ohun tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ìlú wa pọ̀ tó ti kò ń sọ̀rọ̀ kò ń ṣe nìkan ní orí rẹ̀ kò ní ilẹ̀ kí iṣẹ́ olóòṣèlú tó because wọ́n ti wọ́n fún wa ní àwọn tó wọ́n wá bá yìí tó lè máa jíjẹ́ nígbà ẹ̀fẹ́. Ìfowópamọ́ wà nígbà títà lọ ọmọ Yorùbá ẹ máa ń wò mí o ẹ tí ń wò mí o ẹ sọ pé mi ẹ máa ẹ̀kọ́ fi kú yìí lórí ìṣòro ìṣe àìsí tó máa ṣe ẹ̀rú náà wò ló ti máa sọ àìsí tó máa ṣe wọ́n á sọ pẹ̀lú ọ̀bẹ ìṣẹ́ wa kó o jẹ ìṣọ́ ó máa ń wúlò tó lọ sí àná. Ọlá pé àwọn ìpìlẹ̀ àti ikú ọ̀rọ̀ ìjọ ìlú ìgbà tí ìpínlẹ̀ ìgbà ọ̀dà tó ṣe é ní ìgbà tí wọ́n lè gbà tí ó ti bọ̀ owó tí èmi máa gbà tí mi ní bọ̀kọ̀bà tí mi fi ní sọ ọkọ̀ ìgbà ìgbà. Bíráìbì ni máa gbà tí mi ní tètè ní ọ̀rọ̀ tí mi ní ẹ̀bà gbà. Owó tí máa gbà tí mi lè fi gbọ́ ọ̀rọ̀ ìgbà ọ̀gá lẹ́ka ọlọ́run ọlọ́run tó máa ṣàlù ìgbà níṣẹ́ bàbá ìmọ̀ àpè yá ní ìdè ìkọ̀lé orílẹ̀ gẹ́gẹ́ bí transportation àti ìjọba ẹ̀kọ́ tàbí ìwọ fún ìgbẹ́ káàkiri ìdíje ọ̀pọ̀ lórí ilé abẹ́rẹ́ rẹ̀ ṣe ìjọba gbọ́dọ̀ kan fi kọ́ àwọn èèyàn lẹ́sìn tàbí ìkọ̀ jẹ́ gbogbo sí ìfẹ́ fún oníkọ́ ìyá 98% reality ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn hospital àti máa lọ bá àbúrò lọ sí ọ̀pọ̀lọpọ̀ tó bá ti ṣe ìgbà gẹ́gẹ́ bí mo ṣe ṣe ìgbà tó bá wọn ṣẹlá ní sọ́dọ̀ àti wà ní ìdílé ètò àti ìdílé 2021 ẹgbẹ́ ọ̀rọ̀ ìjọba tí máa kó àwọn ìgbà tó máa kó àwọn màálẹ̀ lẹ́yìn ìgbé àwọn àwọn ìgbésẹ̀ àbúrò lọ sí àti àbúrò àti ní ìjà àti ìgbé ìlú ìgbà 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 tó olùgbà lò pé àwọn ìlú wà náà nígbà yẹn ó ṣe fẹ́ máa fi àǹkó àwọn ìgbà dára débi pé ó bẹ̀rẹ̀ àwọn ìgbọ̀ ìgbẹ̀rù ìgbẹ̀ báwo ni ṣe máa wọ̀ ìgbọ̀ máa ń pọ̀ tó kí ilẹ̀ máa bẹ̀rẹ̀ àwọn ṣe tó láti lò àtẹ́tà àwọn máa èlò àwọn àti àtìgbà àtàwọn àwọn ìbáwò bóyá Amẹ́ríkà àti Canada àti ìjọba táwọn ìgbàgbọ́ nígbà tó bá ń fi ìkọlẹ̀ mọ ìlú kan máa fi ọ̀gbìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ máa ń wà ìjọba gọ́ọ̀mẹ̀ntì owó ìjọba ló ṣe ṣe owó ìgbà gbogbo àwọn ìgbà náà owó ìgbà wọn tí èèyàn ti fi ṣe tọ́sílà ọ̀pá wọn lẹ́gàlì pé ìjọba gbogbo ti ṣe ìjọba ìgbà àwọn ìgbà
ọmọ Yorùbá tó lè ra ọmọ wa lọ fún ìlú tó ìwọ fún ìlú. Now, ọ̀rọ̀ tí wọ́n ń sọ bọ̀ nípa mọ́tò yìí kò yẹ kó ìlú fún màálù láti àwọn òbí láti lẹ́yìn ẹ̀ka ọ̀gá àgbà ẹgbẹ́ àwọn náà lè fún àwọn ẹgbẹ́ ayò sílẹ̀ àti ẹgbẹ́ tó bá ti lórí ìṣòro àgbà pẹ̀lú ìjọba ìṣòro wọ́n serious ló wà ní ìjọba ìbọ̀lẹ̀ now ìgbésẹ̀ the need for but now we are talking about that's so right. Number one, number two, we take the back. So let me tell you, so we are so we all over ọmọ ìgbà ọmọ ìgbà ẹ má jà láti wá sí sáàbù fún wọn a ò gbọdọ̀ gbà sí gbogbo ìgbà tí a ò gbọdọ̀ gbà fún sáàbù fún wa tọ́wọ́ lè gbà fún láì fi ìgbà rẹ̀ láti ṣe wọ́n ṣe àwọn ní wọ́n jẹ́ ìwọ̀n tí àwọn pásítọ̀ fún ìwọ̀n tí wọ́n jẹ́ wíwà ìgbà níjọba ní ìlú ìjà ìgbòho wọ́n jẹ́ ìṣẹ̀lẹ̀ ìgbòho níjọba ìgbòho àjọ
àwọn Yorùbá lẹ́ẹ̀kan ẹ̀dá tó lọ́wọ́ bá fún ọmọ ní ìjà tí wọ́n ṣe lọ́wọ́ ọ̀rọ̀ tó sọ yìí lórí ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó gbàgbá wọ ìjà tí wọ́n fi ṣe ìjọba ìjà. Márùn-ún àkọlẹ́ta owó wa ilé ìlànà ìjọba Boko Haram don't get out of the movement and leaders by the children. They were highly competitive. I did like the team, I did like the team. This is an offer that and this is the team. This thing I said is wrong people in there. I'm not like that. This is no complaint. But I will not say about Somebody was found and said to someone nothing happened. Alákọ̀ọ́kọ́ gbogbo ẹ̀yẹ ọlọ́run àti gbà èyí ni dùn tí strong one ni tí bàbá tó ní fún ọjọ́ ọkọ̀ ọmọ ọba sọ kíá nínú ìfúnṣà àìlẹ́bẹ̀ nípa ìjọba tó máa ṣe. Káwá sọ pé kò sí ìjọba ìyá Yorùbá pọ̀ tó wá sí ẹ̀yìn sí tó fi ọ̀sà sí ìdílé ẹ̀ǹgbà tí ó fẹ́ àwọn àlejò níbi ní àjọ ìpàdé nílé ìpàdé ẹgbẹ́ ìmọ̀ àti pẹ́ńtì wọ́n ní gbọ́dọ̀ ti gba owó tí ó ṣe ìlú kò lẹ́gbà àtẹ̀lé àwọn òṣìṣẹ́ wọ́n á mọ̀ pé ẹ̀yìn gba owó kàǹkà tó kí ń ka èèyàn lásán láyà àdéjẹ́ tí wọ́n lè rí àdéjẹ́ sí kọ̀ọ̀kan àdéjẹ́ má kó sáfù àdéjẹ́ má lọ sí deposit àdéjẹ́ má lọ kó sí ilé
ìta sọ pé ẹ ti ìyẹn kò sílẹ̀ ẹjọ́ kan ọ̀pẹ́ ẹ̀kọ́ ìta ẹ̀kọ́ tó pè ẹ̀yọ́ kò sí ẹ̀rọ̀kọ̀ mẹ́ta ọmọ ènìyàn tó lè fi ẹ̀ tó lè bá wà ní